àwa ti gòkè odò káfárá ó tó já, ẹ̀yin ló kù kẹ́ ẹ múra. Àánú àwọn èwe ìwòyí ṣe mí. Àwọn ọmọkùnrin nínú wọn ò fẹ́ fẹ́yàwó mọ́, wọ́n máa jayé orí wọn kiri ní. Àwọn ọmọ 40 ọdún, ọmọ 50 ọdún wọ́n sì ń jayé orí wọn kiri. Àwọn táànú wọn ń ṣe mí jù ni àwọn ọmọbìnrin. Ọmọbìnrin míì ti bẹ̀rẹ̀ sí ṣe nǹkan oṣù ní nǹkan bí ọmọ ọdún 13, 12. Nígbà tí bá ń ṣe nǹkan oṣù lọ́mọ ọdún 12, tó bá ṣe ayé àwọn ìyá wa ni tó bá ti ń tọmọ ọdún 18, wọ́n máa lọ ilé ọkọ ni. Nígbà bá ń tọmọ ọdún 24, ó ti ṣe nǹkan oṣù, ó ti di ọdún 10. Tó bá ń di ọdún 23, ó ti ṣe nǹkan oṣù ọmọ 20 ọdún. A rí mi ìtọ́jẹ́ tó ń tọ́mọ 40 ọdún, ó sì ń jayé kiri ni. Àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n sì ń sọ fún wa pé nígbà tó lọ́mọge bá wà bí ọmọ ọdún 18, ọmọ ọdún 20 ọdún, ọmọ ọdún 22, ó sì wà lójú àjọ, àwọn tó fẹ́ fẹ́ gan wọ́n mọ̀ dòyìká, wọ́n mọ̀ ṣùgbọ́n ìrìn níṣe lòun sì máa yẹ́dì fún à tí ọmọ yẹ́dì fún àpòhùn tí ì ṣe tán. Ó sì ń jayé orí ẹ̀ kiri nítorí ọkùnrin kan bó rí ọkùnrin kejì. Ara nígbà pọ̀ sí o. Nígbà tó bá ṣe bẹ́ẹ̀ tó ń di ọmọ ọdún 25, tó ń di ọmọ 30 ọdún, ó bá ti ń kàwé sí i, bẹ́ẹ̀ ni àti ṣe rọ́kọ fẹ́ yọmọ jìnnà sí i. Torí tó bá ti kàwé ní yunifásitì ní ọmọ 30 ọdún, àwọn tí wọ́n jẹ́gbẹ́ rẹ̀ tí wọ́n jọ kàwé ní yunifásitì ò ní fẹ́ fẹ́, wọ́n á ní kò ní gbọ́ràn sáwọn lẹ́nu. Àwọn tí òun sì fẹ́ fẹ́ ní àwọn tó ju òun lọ, tó lówó ju òun lọ, tó kàwé ju òun lọ. Àwọn tó sì kàwé ju òun lọ ò ní fẹ́ fẹ́ òun. Ṣé ẹ rí pé ọ̀nà rẹ̀ ti ń dí nípa ẹ̀ ti rí ọkọ fẹ́? Ilẹ̀ fi wá rí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọge lọ́mọ 40 ọdún tí ò tí ì rí ọkọ fẹ́, tí ò tí ì rí mọ́gbà. Tẹ́lómi ọwọ́ a máa lọ sórí òkè, ṣé máa lọ ọ̀ṣọ́ òru. Nígbà bá tiẹ̀ wá bá tí àgbódó ńlá ní ọ̀bà wá gbé àwòrán rẹ̀ sínú ìwé ìròyìn pé òun wọkọ̀ òkú. Agbèrè rẹ̀ lọ sínú rédíò, á lóun wọkọ̀ yóò fi nọ́mbà rẹ̀ ránṣẹ́. Ẹni tí ó sì fẹ́rú èèyàn orógbòdì ẹ lọ́jà, ọta kòró sí ìbáyé ogún, ó pa ogún, olówó rẹ̀ á wá tà lọ́jà. Tìbẹ̀rù bójó lẹ́ni tí ó fẹ́ náà. Nítorí náà, ìjọba ọ̀run ní ó ti di àfagbára wọ̀. Àfikọ́ lọ́wọ́ bọ́ ṣàánú yín o. Ní tí ìbá dáa jù ni pé ẹ bá ti ń tọ́mọ 20 ọdún, ẹ rí pé ẹ ní àfẹ́sọ́nà. Tó bá ṣe é ṣe kẹ́ ẹ lọ́kọ lọ́mọ ọdún 18, ọmọ 20 ọdún, ọmọ ọdún 22. Àwọn ẹlòmíì tó jẹ́ pé yóò ti bímọ 2, 3 kó tó wọ yunifásitì. Kò ní jù fún un. Bí tó bá sì ti jù fún tó ti ń di bí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, tó ti di ọmọ ọdún 23 tó ti ṣe nǹkan oṣù fún bí 20 ọdún, ó ṣeé ṣe kí ilé ọmọ rẹ̀ ó ti máa nípèníjà, ó ṣeé ṣe kí ó ti ní ìju fibroids nínú ilé ọmọ. Ìrírí ni mo fi ń sọ̀rọ̀ yìí o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo mọ̀ bẹ́ẹ̀ tó ti tọ́mọ 30 ọdún, 40 ọdún, bá ní ìju ló ń dà láàmú nítorí ó ti fi bí odidi 20 ọdún ló fi ń ṣe nǹkan oṣù, ló di 30 ọdún ló fi ń ṣe nǹkan oṣù. Kì í sì jù fún àwọn ọmọkùnrin bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n. Báwọn bá tó 100 ọdún, ó sì lè fẹ́yàwó, ó sì lè bímọ. Èmi ní ìsìn tó ọmọ 80 ọdún, ẹgbẹ́ mi ń fẹ́yàwó sì ń bímọ. Ṣùgbọ́n obìnrin tí wọ́n ìgbé ìjú o, tó bá ti tó bí ọmọ 40 ọdún, ìjú, àìsàn ìjú, àrùn ìjú yóò ti wọlé ọmọ rẹ̀ o. Tó bá ti tó bí ọmọ 50 ọdún, torí ọ̀pọ̀lọpọ̀ oṣù, ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti fi ṣe nǹkan oṣù, tó fi ń san ilé ọmọ yẹn dànù àti lọ́mọ bí rẹ̀ á wá ṣòro fún un. Ta ní ọ̀wá sọ fún àwọn ọmọ wa ní ìsìn pé kí tí wọ́n bá ti rẹ́ tó fẹ́ fẹ́ wọn lọ́mọ ọdún 20 ọdún, ọdún 22, kí wọ́n tètè wọlé ọkọ o. Ìjọ máa mọ̀ retí pé ó dìgbà tó ń bá rẹ́ni tó kọ́lé, ń bá rẹ́ni tó ra káà, ń bá rẹ́ni tó di graduate.
àwọn tó di gírájúẹ̀tì tó kọ́lé tó ra káà ọ̀pọ̀lọpọ̀ èso ọ̀pọ̀lọpọ̀ èrò ló dì máwọn náà nípàdé o èrò lọ́bẹ̀ ẹgbẹ̀gìrì ìṣirò lọ́kọ́ dídó torí tó o bá fi ìṣirò lé o kó àrùn kárùn tó o bá fi ìṣirò lé o bímọ tó o fẹ́ bí tó o bá fi ìṣirò lé ọmọ olúwa rẹ̀ yóò bàjẹ́ ìyẹn fi pé ọ̀fẹ́ ni ọlọ́run fún yín ọ̀fẹ́ lọ́lọ́run fún yín ló dá lókòwò lọ́tọ̀ ń wá ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá fi ìṣirò lé lórí ọ ṣòwò ṣọ́ọ̀tì o lódìmọ̀rì níbi ẹ̀ ṣòwò ṣọ́ọ̀tì ẹ̀ yá ẹ̀ rà ibi alẹ́ òní pa yín o àánú yín ṣe mí o pàápàá ẹ̀yin ọmọbìnrin tèmi ṣe ọlọ́run ọba o ọlọ́run fọ̀nà hàn yín o dòrìdòrì lẹ́ ń ṣe kiri ní ìsí o ọkùnrin kan ń pè yín nǹkan ń pè yín náà nǹkan ń pè yín ní nǹkan ń pè yín náà oní ayọ́kẹ́lẹ́ ń wá yunifásitìsì ń wá gírájúẹ̀tì ń wá postgraduate ń wá ọ̀yàn dìfọ́n o tètè wá kan ṣe ní ìsìn kó tó pẹ́ jù àbá ti gòkè olùkọ́ àfárá ó tó ń jà ẹ̀yin lẹ́kùn kẹ́ ẹ̀ mú